lójú ẹ̀ ni. Kí ló dé? Kí ló fẹ́ kún? Nǹkan kan wà tí mo fẹ́ sọ fún ẹ tó sí ń bọ́dà mi láti fi jọ náà. Nítorí ẹ kí n ti sọ ṣé máa bí nǹkan tí mo mọ bó ṣe máa fi mọ bàtà ṣe wá skul yẹn. Oyún tí mo ṣe nígbà yẹn dókítà ní láti sọ fún mi pé ó láìkí kọ́ta mi má lè bímọ mọ́. Ó dé fi ọ̀rọ̀ yìí sínú láti jọ ẹ̀. Ó ò bá mi discuss anything. Well, kí la fẹ́ ṣe sí? Ìgbà tí mi kì í ṣọ́ lọ́hùn. Iṣẹ́ àṣẹ mi ló dá ẹ̀. Nǹkan tí ó bá ti dé bá ojú, ó ti dé bá mú nìyẹn. Dẹ́ẹ̀dì dandan pé nǹkan tí ó dé bá irú náà, ó ti dé bá ojú. Àwọn àgbà bọ̀, wọ́n ní ẹni tó bímọ, ọmọ ló máa sìn. Ẹni tí ò bí náà, dandan ni kó máa sìn. Ìwọ náà kúrò tí mo yẹ pé kò sí ọmọ mọ́ láàrin èmi àti ẹ báyìí. Àbí o ò lè bímọ, èmi náà ò dẹ̀ lè bí. Wá gbọ́, lórí condition kan ni o. Condition yẹn dẹ̀ ní pé sórí gbogbo dúkìá tó jogún pátá àti gbogbo properties tó wà lọ́wọ́ ẹ̀ pátá ó máa wà ní under mi báyìí. Èmi ni màá jẹ́ aláṣẹ lórí ẹ̀, èmi ni màá máa pàṣẹ lórí ẹ̀, tó jẹ́ pé even tí wọ́n bá need anything tó bá ti rí mi o lè rí kíní ọ̀hún ṣe. Ó tán tó bá ti ṣe yẹn fún mi, ìkúrọ̀lá alábàápẹ́ wọ̀ àmọ́ bára wa kalẹ̀. Ó dà, ìsìnkọ́lẹ̀ ẹ̀kẹ̀kọ̀ tẹ́lẹ̀ ṣe bọ́ kọ́ ṣàlù lórí aya kó tí bá dẹ̀ ti ní tí ẹ náà ni kò sí problem. Wọ́n wà òkè bẹ́ẹ̀ ni. Sure. Ọ̀rẹ́ mo ṣàṣàlàyé fún mi náà pé kò ní travel tí ìgbà tí mo máa ta gbọ́n tí mo ta ilẹ̀ property dáàdì tí mo ta ṣá máa ṣe gbogbo ìyẹ̀jọ kò ká anything kẹ̀kọ́. Mo fi káyọ̀ tí ọmọ fẹ́ travel lọ lóyìnbó ò ní ju 500,000 lọ kí ló fẹ́ lọ ṣe lọ́hùn tó yẹ. Ewu yé mi ó fẹ́ ra àwọn ọjà kankan ọjà bọ̀ látọ̀hún ni so mo dẹ̀ ní láti tẹ̀sán pé 5 million lòún need so bàtí mo ṣe àwọn akàwé yẹn jọ mo rí bíi 3.5 so mo ṣe ní bíi 1.5 kù mo ṣe kó yá mi. Fikayo ṣó fíìmù pé nǹkan tó ń ṣe yìí ó right ṣá ọkùnrin tí òṣìṣẹ́ mọ́ra tí ò tí ì pẹ́ tó ti fẹ́ ná such huge amount of money fún ní fíìmù yẹn kẹ́ test tó di ara yín dáadáa kẹ́ understand ara yín kó tó máa ná owó bẹ́ẹ̀ yẹn fún náà àbíkú mi náà kọ̀ kúmi tó ẹkú ti fojú ẹ hàn dáadáa ní skul tó ẹkú ká pè lẹ́yìn ẹ̀fẹ̀ ní kúfọ̀lá dìde lọ́rọ̀ ẹ̀ ṣé òun náà ló tún fẹ́ lọ́rọ̀ owó tó bẹ́ẹ̀ lé lórí Fikayo ro kíní dáadáa ro dáadáa. Ọ̀rẹ́ mi ò láì bó ṣe ń sọ̀rọ̀ gbogbo ìmọ̀ ẹ̀dọ̀ láti jọ ọkọ mi náà sọ́kọ́ tí mo bá dẹ̀ ní òun náà ló ní náà tó ti máa kúrò yẹn fún mi rò pé ó ti pọ̀ jù. Why don't you wait until he is your husband? Ní sùúrù. Ṣé òfin yẹn? Ṣé ibi tó á ń bọ̀rọ̀ lọ nìyẹn? Ìwọ náà mọ̀ pé owó ká mi lára o mọ̀ bẹ́ẹ̀ láti ilẹ̀ pé owó ká mi lára tó bá pẹ́ tó owó ni
máa yá ẹ̀ èmi ló fẹ́ yá. 1.5. ṣé máa gbọ́ òtẹ́rí padà. No problem mo ní kàn sọ fún ẹ kó o rò dáadáa kó tó ṣe ni that's all kò tí wàá ti fẹ́ rí pé bóyá ẹnu mi ti ń rùn àdákẹ́ àyà I just hope you know what you are doing. Ìjọba láyé kọ̀ọ̀kan lẹ́yìn tí mo ṣe wà. Ọmọ ṣe ń lọ ìṣubú láti wọ̀ wá láyé. Ojú ẹ̀. Okay. Condition. Kini. Condom, kí lè fi ṣe? Kí ni ìtumọ̀ náà? Kí ni ìtumọ̀ ọgbọ́n yẹn? Má ti máa bọ́ shirt, tí mo bọ́ singlet inú ẹ̀, tí mo yọ belt, tí mo fa ṣòkòtò jáde, tó kú bọ́sà nìkan, tí máa tún wá gbọ́n ẹ̀, máa tún wá mú jọblajú mi, máa gbé sínú ẹ̀wọ̀n. Máa kọ̀ fún ẹ̀ nà. Ìyá má ṣe yọnu, ọba bá lábàbà ni òṣèré ẹ̀. Ọmọ ìgbé mo ti wá lábẹ́òkúta, wọn ṣe rẹ̀ ní ibi tí mo ti wá. Nígbà tí máa yọra sí, máa tún wá tira mi wọnú ẹ̀wọ̀n. Ṣé o mọ̀ pé ojú ẹ̀ náà yóò sọ fún mi kí n má ṣe é? Wọ́n sọ lé Adébá shop pastor ni ebi nà nìyẹn, ó kọ́ sọ ọkàn tó wù mí. Ṣé ìwọ safe ni? Mi save. Èmi safe period mo wà náà, mo ti calculate láti bí ọ̀sẹ̀ mi lọ, ọ̀kẹ́kẹ́ ìdílé lè ṣe. Safe period mo wà yẹn náà. Mo save àmẹ́. Gbogbo lè yí òwe ra nínú ìtumọ̀ àwọn òyìnbó fi ń tú ajẹ́ ní o. Wọ́n fi ń tú ajẹ́ ni. Kò sí gbàdúrà mẹ́ta. Ok, now bàtí wọn wá fún ẹ sweet nsìn tó wájú ogbó ẹsẹ̀ nu ọ̀rá abẹ́ ńkọ́ wàá kọ́ bó ọ̀rá ẹ̀ náà wàá sọ̀rọ̀ àánú kó tó ju sweet ẹ̀ nu bí wọ́n ṣe ń mú nǹkan nìyẹn náà. Gbàdúrà máa má dùn bẹ̀ tí mo jù sínú ẹ̀wọ̀n. Wọ́n á ní kókó. Mo sọ mo tiẹ̀ save ṣetán. Mo save kò lè dóyún mo mọ̀ wọ́n tí mo ń ṣe. Mo save. Àtúwọ́n yẹn náà. They're gonna so sweet. I'm not so worried. You won't eat your clothes. Wọ́n gbọ́dọ̀ wọn lẹ́ bá síbẹ̀ yẹn bí kò mórí wa kò mọ́rùn wọn ló máa ń ṣe wọn wọn láwọn pọ̀ bẹ́ẹ̀ wẹ́ nǹkan ṣáà wò pé wẹ́ ọlọ́run ṣáà dá mi lóhùn ní good time kí n tẹ̀ ẹ̀ tí yanjú gbogbo yẹn kí n bẹ́. Àmì o káyọ̀ wá wá di méjì. Àmì ayọ̀ di méjì. O ti ẹ̀ rò pé nǹkan báyìí lọ́lọ́lùfẹ́ fẹ́ sọ fún ọ. Ìjẹ́ tẹ́tẹ́ ni àbótí pílẹ̀ bàbá jẹun.
ẹ ó sọ̀rọ̀ wọn tẹ́ ẹ. nǹkan tí expect kó kọ́kọ́ máa bí mí nìyẹn. wọn kì í làákàyè mi ò pọ̀ tó bẹ́ẹ̀ kí máa ronú gẹ̀ẹ́sì kan wọn ló máa sọ wọn tó ṣẹlẹ̀ ọpọlọ mi ò jí tó bẹ́ẹ̀. ẹ àdìjú ẹ. ẹ ò bí mi lọ kí máa díjú kọ́ máa lọ gbé nǹkan gbẹ̀yìn mi. ìjú náà. máa ń díjú ẹ̀rù máa ń bà mí bá díjú bá díjú báyìí mo lè máa rúkọ àwọn lọ́wọ́ rúkọ Àjàsín àti Adésànyà. ìjú náà. má jẹ́ ń díjú sọ ẹ̀rù máa ń bà mí bá díjú agídí mo fi ń sùn. tiẹ̀ try náà just 1 second. ẹ̀rù tí ń bà mí náà ẹ̀rù náà sọ. ti bẹ̀rẹ̀ pa láwọn àwàdà ẹ̀yẹn nìyẹn. sọ Bùkọ́lá sọ ọmọdé bẹ́ẹ̀ sọ. Touch your baby. Come here. Your baby now. Baby. Kí ni baby? Mo ti lóyún jọ. Olóyún. Olóyún. Ó dẹ̀ tún sọ pé. Báwo ló ṣe lóyún? Báwo ni mo ṣe lóyún? Wọ́n tẹ̀sí. Ṣé mo lẹ́nu mi tí mò ń fẹ́? Ṣé wọ́n tẹ̀sí ẹsẹ̀ náà lọ sẹ́ndì ẹsẹ̀? Ìwọ ni o. Oyún. Oyún. Èmi lè fóbìnrin lóyún. Tí ẹ̀ dúró lókè ọ̀ṣẹ́ sọ báyìí, èmi àti ẹjọ́ ṣe ni náà àdè máa dẹ̀ mọ́ kí ni ìpàjọ ṣe ni. Ó tún máa ń bí yín pé kí ni pé kò yẹ kó ṣẹlẹ̀. Kí n travel ní gbogbo tó àwọn wájú mi, ó ní ok tábàtì ẹjọ́ ṣe kéré wà jàǹtìrìjà èmi ò kò sínú àjẹ́ndà mi ò fi sínú gbogbo program mi. Ṣé ẹni tó bá fún bẹ́ẹ̀ ò sílé kò ń travel mọ́? Kò di ilé ẹ̀ náà, kò dẹ̀ disturb ẹ. Kọ́lá ó di mo máa kà síbẹ̀ ẹ̀fẹ̀ ló ń ṣe sọ fún mi kó ṣe ẹyẹ ni. Wo mo ti ní oyún ilé kò sí ìtọ́jú wa ṣe Fẹ́mi mo ti lóyún ìkọlù òdẹ̀ ní wàá dẹ̀ gbà kí ló dún fẹ́ bá tèmi jẹ́ ni tó fẹ́ pa mí ni fẹ́ bá tèmi jẹ́ ó ní bá tèmi jẹ́ ibi àjọ wà ní tó sọ fún Fẹ́mi gbọ́dọ̀ ṣẹ́yún Fẹ́mi wàá gba ilé yìí wàá gbé lónìí bá tèmi jẹ́ wàá gba ilé yìí wọ́n lọ lóyún mo ti fún mi lóyún wàá dẹ̀ bí. kò tí séèyàn kan yẹ kí tiẹ̀ kan lọ sílùú òyìnbó iná a lè máa sọ létà. onídìí wàá gbà ni. oyún máa gbà kọ́ sí nǹkan tí mi ò ní ìdí oúnjẹ máa tún lọ́rùn irú kí ni jẹ́ gangan èèyàn náà ò yà ṣèbítèbí ní kíkọ́ yẹ ṣàǹtìníjà kékeré wà kíni ẹ̀ kúrò bẹ̀ ẹ wá mo bẹ́ẹ̀ plan oyún ni ṣé fẹ́ sọ fún ọ lẹ́bàásì ni pé mo ti fi hàn oyún ni tó máa travel. ìgbà tí mo ti fẹ́ tó lóun bọ̀ òun bọ̀ kí ló dẹ̀ dé tó yọ̀bí láti gbà mí. mo sáyé ya ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo wá ní kí n máa gbà lọ́dọ̀ yín. nínú ọ̀rẹ́ ẹ̀ àtẹ̀mí ta lójú ọ̀rẹ́ ẹ̀ lójú àbí. kékeré nìyẹn tó kí nìkan tó dé o kí ni problem tí ọlọ́ta ẹ̀ ní tó fi jẹ́ pé gbogbo properties tẹ́gbọ́n mi fi lẹ̀ fún ẹ̀yàn bàbá ẹ̀ ló ti ń ta ọlọ́ta odidi ilé èmi ò tiẹ̀ mọ̀ mo ti jìjẹ bí darí bó jáde lọ mò ń bọ̀ ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ secretariat yẹn ń bá dẹ̀ dáhùn èèyàn ń bá yà kí ló dé o ta lẹ bèrè o náà ní ta lè mi fúnra mi ó dáa o onílé yìí ni o náà ní onílé wo nígbà tó di pé abẹ̀rẹ̀ sí ní fẹ́ máa pọ̀ wọ́n wá fi mí lára balẹ̀ pé àwọn ra ilé yìí ni o àwọn ò kì í ṣọlẹ̀ o àwọn ò dẹ̀ ń ṣe 419 ẹ̀rọ alẹ́ lọ́wọ́ ta ni wọ́n bá ní wọ́n lu talé fáwọn nígbà tá a fàdé ojú ẹ̀ ni wọ́n á gbá àwọn dọ́kúmẹ́ǹtì jáde pé ìwé ẹ̀yà ara lé ìwé ìpa àṣẹ àtọwọ́dọ́wọ́ ìwé pé kinní kan òun lè léyìí mo dẹ̀ wá rí signature gbàngbàngbà máa ẹ̀ wá gbà mí kí ló lè dé kí ni problem tó o ní tó fi di pé òun ta lé ìyẹn mo wá wò pé kí n pè é mo dẹ̀ wá pè é mo ní mo fẹ́ rí ẹ kíákíá olóhùn bọ̀ káàtì ẹni kankan ló ṣẹlẹ̀ náà bó ṣe máa kọ́kọ́ fi mí ṣe márafa tó máa lọ sọ́dọ̀ rẹ kó tó wá bá mi nìyẹn kí ló rí lọ́bẹ̀ tó fi arúgbó arúsọ́wọ́ tó fi ń ta ilé odidi ilé kọ́lọ̀ máa ṣe ní àpótí létà o ṣé ájú ọmọ yìí náà ni àbẹ̀wò ló dé o. òótọ́ ni ná díẹ̀ mi ló ní ìdíwọ́ kékeré kan láti fi ṣe business gba tí mo lè ti ṣáàjì gbogbo inú ilé gbogbo bank owó tó wà níbẹ̀ kò tiẹ̀ lè ká.